ọdẹ là ń pè lọmọlúwàbí ká gbọmọlúwàbí sẹ́gbẹ̀ẹ́ kan a máa gbọmọlúwàbí wa padà tó bá yá a máa. mo kí gbogbo ọmọ kóòtù òjíire pátápátá nílé àti lókè òkun ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ènìyàn mi tẹ́ ẹ bá ti rí mi bí eléyìí bó ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjíire bó ṣe ń lọ ní ilẹ̀ nàìjíríà òun ni mo mú wá fún yín pé kẹ́ ẹ tún jẹ́ kájọ wo bó ṣe ń ṣẹlẹ̀ o kẹ́yìn náà tún lè bá wa sẹ́ǹdì ẹ̀ sáwọn èèyàn yín láti pe àkíyèsí wọn sí pé bó ṣe ń lọ rèé o ẹ̀yin èèyàn mi ẹ bá mi wo fídíò yìí. gbọmọlúwàbí ẹ̀yin náà ẹ wá wò ṣé àwọn àgbààgbà ṣé àwọn problem ta ní nílẹ̀ Yorùbá wa àwọn àgbàlagbà wa àwọn politician wa àwọn religious leader wa àtàwọn ọba wa àwọn problem ta ní nìyẹn Ọlọ́run Ẹlẹ́dàá gbọ́ àwọn tó jẹ́ wàhálà tó ń fún wa ní wàhálà nìyẹn nílẹ̀ ní ẹ̀yin wá wò ní ìsìn bàbá Adébóyè ṣe bí religious leader ni wọ́n ní December last year bàbá Adébóyè sọ pé káwọn redeem kí ó bá wọn redeem pé kí ebi ò jàjà ẹ̀sìn o ṣùgbọ́n gbà mí náà ó tọ̀rọ̀ tí o bá ní ìròyìn sọ tọ̀rọ̀ tí o bá sọ pé yóò fẹ́ jàjà ẹ̀sìn kò ní máa sọ àwọn òótọ́ ọ̀rọ̀ kankan náà so ìgbà míì wọ́n ti jẹ́ pé èèyàn máa sọ náà ní kára èèyàn náà lè fúyẹ́ torí sísọ lọ̀rọ̀ èyí tá máa sọ tẹnu tó máa kó bá wa ní kọ́lọ́ má jẹ́ àsọ kẹnu kí ká má tìbí ẹnu gbó bí ọwọ́ èèyàn máa sọ náà ní ṣe understand torí pé ibi tó tún jẹ́ kí n tún fẹ́ fa ọ̀rọ̀ bàbá Adébóyè yọ ní ìsìn ni wípé nǹkan tó yẹ bá ṣe náà ni àríṣe àríkà ni bàbá wa nǹkan tó yẹ bá ṣe lèèyàn máa sọ náà tó bá ṣe dáadáa sọ dáadáa náà ni tó bá dẹ̀ ṣe ìdàkejì èèyàn máa sọ náà ni sísọ lọ́rọ̀ ní December last year bàbá Adébóyè sọ fún gbogbo àwọn ìdí pátápátá ó ní tó bá di January ó ní kó gba àwẹ̀ 100 days wípé lẹ́yìn 100 days yẹn wípé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fáwọn pé lẹ́yìn 100 days yẹn wípé tó bá ti gba àwẹ̀ yẹn o wípé Nàìjíríà máa dáa wípé dọ́là máa wálẹ̀ wípé oúnjẹ máa wà wípé kò ní síyàn mọ́ wípé ìgbésí ayé rere la máa gbé ní Nàìjíríà bí bàbá Adébóyè ṣe sọ nìyẹn mo lè jẹ́rìí àwọn ọmọ rìdíìmù mo ní àwọn ọmọ rìdíìmù kan ní eré àbí tí mò ń gbé yìí lẹ́yìn 100 days yẹn nígbà tí mo pàdé mi nínú ẹ̀ ìkan nínú wọn ní shopping mall àti ìrajà nígbà tí mo pàdé mi nínú wọn mo rò bí kò ṣe ẹsáìsì ni mo bá pè mo ní ìyá Àgbàgbà mo ní mo ní mi náà fẹ́ diet torí mi náà mo fẹ́ lose weight mo ní mi náà fẹ́ lose weight pé kí lẹ wá ń ṣe tẹ́ fi lose weight o ó ní òun ò ṣe nǹkan pé ààwẹ̀ tán ní káwọn gbà àwẹ̀ 100 days lòún ṣẹ̀ṣẹ̀ parí ìyẹn ní April nìyẹn o wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn ní January àwẹ̀ 100 days ó parí ní April mo rántí dáadáa ó rẹ́ni yẹn tí mo rí April ni ó ṣẹ̀ṣẹ̀ parí àwẹ̀ yẹn tán ni ó wá rú báyìí àwẹ̀ 100 days mo ní àwẹ̀ 100 days Ọlọ́run ti gbé mi gbà Ọlọ́run ti pèsè mi rẹ́ mi ò lè gbà mo ní mo rò bó ní nǹkan tẹ́ ń ṣe ni torí mi náà fẹ́ lose weight mo fẹ́ ẹ̀mọ̀ kí n kàn slim kì í ṣe tààrẹ̀ o kí n kàn slim ẹ̀mọ̀ kò dá kéèyàn tóbi náà ó ti yẹ yín kàn fẹ́ lẹ́pa díẹ̀ náà ni ó wá ní òun ṣẹ̀ṣẹ̀ gbà ni mo ní àwẹ̀ ló jẹ́ kẹrí báyìí Ọlọ́run á gbàdúrà gbogbo wa aṣáàkìra wa àlọ́tán so bàbá Adébóyè tó wá sọ pé kí àkúdẹ̀ mọ́ àwọn ọmọ rìdíìmù máa ń gbọ́ ọkọ̀ tí bàbá yẹn bá sọ àwọn ọmọ rìdíìmù wọ́n láìkí bàbá yẹn èmi náà láìkí bàbá yẹn náà ṣùgbọ́n gbà mí náà àwọn bàbá yóò sọ tọrọ wọ́n rí ọjọ́ ọmọ rìdíìmù náà gbé wọn sọ nǹkan kan nígbà ayé Jonathan bàbá yìí ṣe protest náà ó lè di protest náà tó fi lé Jonathan kúrò dẹ̀ ó wá di ìgbà ayé Tinubu nìsín ẹ wá wò pọ́mọ wa ni bí gbogbo èèyàn ṣe mú àwẹ̀ lẹ́sẹ̀ pé kọ́ máa gbà fi jọ́kàn kọ̀ndẹ́mù ìjọba yìí rí pé nǹkan tí ìjọba ṣe yóò dáa tàbí kẹ́tì ẹ̀kẹ́yìn náà lè di protest bẹ́ẹ̀ ni ẹ wá sẹ́ pé kọ́ máa gbà wẹ̀ lọ́rọ̀ kan ṣáà kí n má fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ bàbá yìí wá sẹ́ pé káwọn ọmọ rìdíìmù gbà wẹ̀ wọ́n dẹ̀ gbà wẹ̀ ẹ̀yin ọmọ rìdíìmù ẹ má wá fún mi o tẹ́ ẹ bá wá fún mi ẹ wo ara ń kan Gaza mi lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá wá fún mi mo ń ṣeré ni ẹ má wá fún mi mi ò ń jà ọmọ jẹ́jẹ́ ni mi o mo yọ lẹ́gàn o ẹnu ni mo níbi takara àjàkàrà kí n dẹ̀ bẹ́ẹ̀ bu o ebu yẹn fi ṣe mí ni anyway so bàbá Adébóyè wá sọ pé ọba gbàwẹ̀ láti January February March April 100 days ó tán ní April ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má tí bá parọ́ ẹ má bò mí ṣé láti ìgbà tí wọ́n ti gba àwẹ̀ yẹn tán ṣé Nàìjíríà dáa wọ́n bá dàbí irọ́ o èmi ò ní nǹkan tí bàbá lè defend ni máa sọ omi ní sọ nǹkan tí bàbá lè defend o fídíò yìí náà mo kàn fẹ́ gbé mẹ́mórì yìí báàkì ni torí mo tún fẹ́ sọ nǹkan tí bàbá Adébóyè tún sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí i last week ni mo tún fẹ́ sọ nǹkan mìíràn tún sọ but ẹ jẹ́ kí n gbé mẹ́mórì yìí báàkì kẹ́ rántí èyí tó kọ́kọ́ sọ nípa àwẹ̀ tó sọ pé kọ́ gba àwẹ̀ 100 days yẹn tí ò mú nǹkan kan jáde o nínú ìlú yìí àwẹ̀ kí ló kàn pẹ̀lú àwẹ̀ ìlú yìí dẹ̀ ń dà wàhálà ní gbogbo county tí mo wà yìí mo fẹ́ lè sọ fún yín pé ṣọ́ọ̀ṣì ńlá kan tán ní cathedral torí catholic country ní ìlú tí mo wà yìí ṣọ́ọ̀ṣì ńlá kan tán ní bàmá lọ yìí wàhálà níjọ́ Sunday wọ́n ṣe ìsìn wọn pẹ́ jù wọn náà wà ní sí wọn àdúrà wọn dẹkẹ lẹnu in the name of the Father and of the Son and of the Holy Spirit amen Holy Mary Mother of God pray for me kìnìkan ṣe kìnìkan wọn náà wà ní tó bá ti kọjá wọn náà wà kò sí nǹkan tó ń ṣe mọ́ Ọlọ́run dẹ̀ gbàdúrà wọn ṣé dandan ni ká kú sí ṣọ́ọ̀ṣì ni ẹ ṣe ìṣòro ìṣọ̀sán ọjọ́ sọ alẹ́ obìnrin mi ò ráyè tọkọ mọ́ nínú ilé ó dádí ni àwọn pásítọ̀ dẹ̀ báyàwó wọn sùn ó ń báyàwó àwọn ọkọ ọlọ́kọ sùn ìyàwó oníyàwó sùn bẹ́ẹ̀ ni ìyẹn ò tẹ̀ ń ṣọ́ ìyẹn ò kàn mí ná ọ̀tọ̀ ni ta fẹ́ sọ so bàbá Adébóyè tó wá sẹ́ pé kọ́ gbàwẹ̀
ẹ jẹ́ kí n gbé mọ́mú rí yín báàkì ká ẹ lè rántí wípé bàbá yìí sọ bẹ́ẹ̀ o 100 days ti kọjá o. Yesterday, just as I expected, I came across one of Nigeria's biggest church leaders declaring 100 days of fasting for 100 days Nigeria. of fasting. He said the country will soon experience peace after the church's 100-day fast is over. Now, it will be ó ní lára àwọn biggest religious leader ní Nàìjíríà tó sọ pé kán gba àwẹ̀ 100 days pé tó bá ti gba àwẹ̀ 100 days yẹn tán pé country máa ní peace, ìgbésí ayé rere máa wà, gbogbo nǹkan máa peace, ìfọkànbalẹ̀ máa wà ní Nàìjíríà. April ni o, May, June, July láwa yìí o. Peace, peace, happiness. Peace, happiness. Pieces in everybody. completely delusional to think that these people do not know that these prayers and fasting absolutely do nothing to improve Nigeria's trajectory. Yet every new year, we start with these prayers for a better Nigeria. So I'm asking this morning, what more do you want God to do for Nigeria? Because if nations across the world were to argue as to who is God's favorite child, Nigeria will undoubtedly be seen as one of God's favorite children. God gave Nigeria everything, way more natural and human resources than most countries on earth. Arable land, no natural disasters, fantastic weather for agriculture, some of the most brilliant minds on earth. A people with the skills to thrive in any part of the world that we have found. God didn't fail Nigeria one bit. Nigerians failed Nigeria. God gave this nation fertile soil, rivers that flow like veins through the heart of the nation. Nigeria is not lacking in blessings that we need to pray for. It is instead drowning in gross mismanagement. So again, what more do you want God to do for Nigeria as you fast for 100 days? 100 days. What more is God meant to do for our country? To choose your leaders for you? To help you jail your corrupt politicians? To help you properly utilize all the vast resources that He has already blessed us with? There's almost no nation on the continent that should have been at par with Nigeria in development and quality of life for its citizens. If you think about just the wealth we should have from oil alone, take a look at what other countries have done with their own oil wealth. Think of what the Niger Delta alone could look like if we managed our resources better. So stop praying to God to bless Nigeria. He's already blessed us beyond what we could ever imagine. And again, when you are calling on God to save Nigeria, what exactly do you want Him to do? God is not going to run your elections for you. He's not going to run your justice system for you. He will not create a better constitution for Nigeria. All of those things were left for you to handle as Nigerians, the best that you could. But instead, we've allowed the worst to rule over us. We've placed tribe and religion over prosperity as a nation. We've allowed the destruction of our institutions by our fellow citizens. God didn't abandon Nigeria. Nigerians instead have laid our bed this way, and so we must lay on it. Your National Assembly members are singing on your mandate, we shall stand. One state governor cannot read his own budget figures. One state governor paid his children's school fees till graduation and is currently being welcomed home like a hero. Where do you want God to step in here? If your governor can't read his own budget figures, what do you want God to do in a situation like that? Again, we have laid our bed. Let us lie. Good morning, Nigerians. Pastor, ẹ tún máa gbọ́ nǹkan tí Pastor Adébóyè tún wá sọ báyìí nísìn. Ẹ tún máa gbọ́ nǹkan tó sọ Pastor Adébóyè. Lẹ́yìn tó sọ pé kó gbààwẹ̀ 100 days, tó gbààwẹ̀ 100 days, tí kò sí tátà lójú yányàn, wọ́n ní peace máa wà. Ohun tí ọmọ Nàìjíríà tán rí nísìn, pieces lọ rí báyìí nísìn. Pieces ní lọ́wọ́ báyìí nísìn. Òun leléyìí o, Tribune ni o, Baba Adébóyè ló ti ẹ̀ṣẹ̀ gbélé ìjáde o. Ẹ jẹ́ fi wọ̀nyí o. Ẹ tún gbọ́ nǹkan tí Baba Adébóyè fẹ́ sọ tó tún sọ báyìí nísìn o. Èmi ò mọ̀ pàgbà. Anyway, ẹ má jẹ́ sọ nǹkan tí mo fẹ́ sọ ìṣá. Baba Adébóyè tún leléyìí o. Ó ní Pastor Adébóyè set to lead national prayer season over economic hardship. Baba Adébóyè tún fẹ́ bẹ̀rẹ̀ prayer mi. Baba Adébóyè set to lead national prayer season over economic hardship. Another prayer mi tún nìyẹn o. Ó ti fi òun ni Pastor Enoch Adébóyè, General Overseer of Redeemed Christian Church of God, RCCCG, will lead a national prayer season in July tawa, aimed at seeking divine intervention for the restoration of Nigeria's struggling economy. Ṣàdúrà la fẹ́ fi ṣe Fúlàní tó ń pa wá ni, tó ń pa àwọn àgbẹ̀ wa. Ṣé àdúrà la fẹ́ fi ṣe iṣẹ́ tí ò sí ní Nàìjíríà nígbà tó tẹ̀yẹ pé bóyá anyway. Only the prayer season will take place during the church monthly Thanksgiving service. Team divine intervention at RCCCG National Headquarters in Oyingbo, Lagos.
anyway ó pọ̀ èmi ò ráyè gbogbo òyìnbó ọ̀hún náà gbogbo ẹ̀ pọ̀ ṣá nǹkan tó ṣàkọsílẹ̀ náà ṣá ni pé another prayer tún ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ní ìsìn ní July another prayer tún ti fẹ́ bẹ̀rẹ̀ ní July yìí torí Ọlọ́run o ẹjọ́ tún máa ráwọn èèyàn tó tún máa rọ́ síbẹ̀ tó tún máa rọ́ síbẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ ẹ wake up irọ́ ló ń pa fún yín irọ́ ló ń pa fún yín mi ìṣẹ́ pọ́lọ́mù sí o Ọlọ́run wà ṣùgbọ́n bàbá làárọ̀ ni mo bí tí mo sọ́jú bóyá kọ́lé sí ni ẹgbẹ́ omi ayé orí omi ló ń jẹ ó tẹ́ pé atẹ́gùn tó máa fẹ́ sùn wọ́n bẹ̀ báyìí nísìn atẹ́gùn tó máa fẹ́ sùn ṣé mo parọ́ brọ́dà mi ṣé mo parọ́ atẹ́gùn tó máa gbà báyìí ayé orí omi ló ń jẹ wọn ọmọ ìyá bó ṣe wáyé Ọlọ́run dẹ̀ jẹ́ káwọn náà mọ̀yà bí ìgbàdúrà pé káwọn náà mọ̀yà wọn ò ní mọ̀yà tó ń sọ pé kẹ́yìn máa gbàdúrà kẹ́ máa gbàdúrà Olúwa o gbogbo àwọn tó ń ṣe kíní kan jẹ́ èmi ò fẹ́ gbàdúrà ń gbà Ọlọ́run gbàdúrà gbà o ṣùgbọ́n wọn bá nìyẹn chọ́ọ̀chì mélòó ló wà bí báyìí 1 hour prayer ni Pastor Adébóyè tó ń sọ yìí bí èmi ò mọ̀ ni o ẹ correct mi tí bá ṣe mistake Pastor Adébóyè yìí mi ìròbí kọ́bí yọ ní company o but wọ́n ní ṣẹ́mọ̀ye churches ní Pastor Adébóyè ní Nàìjíríà yẹn 5,000 churches ní Pastor Adébóyè ní Nàìjíríà gbogbo di ó Nàìjíríà Pastor Adébóyè tó ń sọ̀rọ̀ yìí mi ò rò pé bóyá ó nílé iṣẹ́ kankan ó ní ìrò pé bóyá ó nílé iṣẹ́ kankan tààràtàrà ní Nàìjíríà yẹn mi ìrò tó bá ní náà kò tó church tó ní 5,000 churches lọ ní yes bẹ́ẹ̀ ni 5,000 churches lọ ní Nàìjíríà bẹ́ẹ̀ ni 5,000 churches lọ ní wọn ò ní company kankan tààràtàrà 5,000 churches lọ ní ṣebí òun náà ní Pastor Oyedepo sọ pé ìyẹn náà mo gbé wá bí ṣe mọ́ǹtì náà ni tí Pastor Oyedepo sọ pé òun ti promise Jesus pé kóun tó kún kóun máa ní 1,000 churches scam ni wọ́n fi scam wa ni ẹ̀yin ọmọ ìyá mi ẹ wake up ẹ̀yin ọmọ ìyá mi ẹ wake up Ọlọ́run òróró báyìí Ọlọ́run òróró ẹ jẹ́ kí n sọ fún yín àwọn òyìnbó yìí mí nínú àwọn òyìnbó yìí níbi tí mo ti ra mọ́tò mi gáràjì ni mo ti ra mọ́tò mi máa tó wà ń bẹ̀ mo ṣáà mọ̀ bákan ni mi ní parọ́ fún yín tẹ bá rí company gáràjì tó ti ń ta mọ́tò oh my god tẹ bá rí àwọn mọ́tò mo ti kọjá àyè mi nígbà tí wọ́n kọ́ débẹ̀ tí mo fẹ́ ra mọ́tò yẹn bá ti kọ́ débẹ̀ báyìí ọgbẹ́ kan mi ìkọ́kọ́ mọ price ẹ̀ kò sí price lórí ẹ̀ mo ní èlò ní mọ́tò yìí tó dáhùn ọ̀lẹ́ ara mi ọ̀lẹ́ tí ò ní ṣe lápá ohun tó dáhùn ọ̀lẹ́ ń bá rí mọ́tò yẹn ń bá lọ náà mo ní èlò ní mọ́tò yìí wọ́n bá sọ pé 80,000 euro ẹ bá mi ṣe ní náírà ẹjọ mi mọ iye owó mo ti dàpá bí o mi ò lè káyé tó jẹ́ ní náírà wọ́n ní 80,000 euro ní mọ́tò yẹn èmi rò bí gbogbo yóò máa mọ lálábọ́dé kan tí mo lè ra ni mo náà ti ń ga pa pé tí n bá ra mọ́tò yìí tí n bá jókòó sínú mọ́tò yìí báyìí ẹ mọ̀ orí pé wọ́n láì mi ì tiẹ̀ sọ nǹkan kan mú tán báàkì ni bá lọ sí ẹlẹ́gbẹ́jẹ́gẹ́dẹ́ ara mi ibi tí mo bọ̀rọ̀ lọ ni pé tẹ bá rí máa yìí o wà láì kó lọ ṣọ́ọ̀ṣì rí o kò lọ ṣọ́ọ̀ṣì mi tẹ̀lé bí ọmọ bá ṣe ń gbàdúrà o ọkàn èèyàn nígbàgbọ́ èèyàn jọ torí Ọlọ́run èwo ni ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ ẹ wò kéèyàn wà nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ tọkùnrin bá ti mọ́ tí ò ti ro tọmọ làkejì láì dá tí ò ti robi sí èèyàn tó dẹ̀ ń ṣàánú tó ń ṣe ohun tọ́lọ́run fẹ́ àwẹ̀ níbí báyìí náà àwọn ẹ bèrè lọ́wọ́ ẹni tó bá gbé nínú tí mo wà yìí bó ṣe máa ń gbàwẹ̀ wọn bó ṣe tó bá ṣe kọ́kọ́ gbàwẹ̀ wọn ń gbàwẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ gbàwẹ̀ pé wọ́n ti ẹ̀dídì yan àwẹ̀ fún wọn tó bá yẹ pé ṣokoléètì ni wọ́n láìkì ṣẹ́rí ṣokoléètì yẹn ò ní jẹ ṣokoléètì yẹn tílẹ̀ ẹjọ́ yẹn máa fi ọgbọ́n bó ṣe ń gbàwẹ̀ ni wọn tó bá yẹ pé ráìsì ló mọ̀ jẹ tó bá ṣe pé kẹgbàwẹ̀ nínú ìlú tó bá ṣe pé kẹgbàwẹ̀ 3 days nínú ìlú yìí ṣẹ́rí ráìsì tó mọ̀ jẹ yẹn tó jẹ́ pé òun ni best food yẹn o gbọ́dọ̀ jẹ fún 3 days yẹn bẹ́ẹ̀ ni kò sí bó ṣe lè máa mú ẹ̀jẹ̀ tó o gbọ́dọ̀ jẹ ìyẹn ló pè láwẹ̀ pé torí pé ihun tó mú ẹ̀jẹ̀ ò rí jẹ gbà yẹn nǹkan mi ló jẹ àwẹ̀ nìyẹn Ọlọ́run dẹ̀ ń gbàdúrà wọn wàláhì Ọlọ́run gbàdúrà wọn èwo wà ní pé kọ́ ní kẹ́ máa gbà àwẹ̀ 40 days lẹ́yìn tẹ́ gbà tán kọ́ Ọlọ́run dáríjì mi Ọlọ́run gbàdúrà sí ìṣọgbọ́n kì í ṣe bó ṣe fi brainwash wa ní Nàìjíríà yẹn bẹ́ẹ̀ ni 5,000 churches ni bàbá Adébóyè ní Nàìjíríà Oyedepo mi ìmọ̀ èyí tóun tí ní báyìí tó sẹ́ pé òun sọ fún Jésù pé kóun tó kú pé òun máa ní 1,000 churches adigun tiẹ̀ sí èyí tó tiẹ̀ rò wípé company nínú wọn churches business center ni o ẹ̀yin ọmọ ìyá mi ẹ má sùn ẹ má sùn Nàìjíríà ò lè dá mọ́ àlùbáríkà kankan ò sí ní Nàìjíríà ẹ lè rí àlùbáríkà kankan Nàìjíríà mọ́ àlàáfíà ò dẹ̀ lè jáde láti Nàìjíríà mọ́ ẹ tú wa sílẹ̀ jẹ́ ká máa lọ yín bàbá yìí ẹ tú wa sílẹ̀ ẹ má fọ̀rọ̀ ẹnu gbé wa dé ẹ̀yin gbádùn àwọn ọmọ ọjọ́ yín rún pa ni àwọn ọmọ ọjọ́ yín rún pa ni ẹ̀yin náà lè máa pèsè òru lè máa pèsè ọ̀sán lè máa pèsè alẹ́ ìyá kan ló ń ṣe orogún ìyá ló ń ṣe ọba ẹ jẹ́ ká máa rò bí pé bóyá ayé ń ṣe wà ní ìṣẹ́kùnsá ayé wà ṣùgbọ́n kí ló dé ṣé Ọlọ́run ṣé Nàìjíríà ní Jésù àbí báwo lọ ṣe ń sọ ṣé Nàìjíríà ní Jésù gbé ni kí ló dé ṣé àwọn la pa Jésù ṣé Nàìjíríà ló pa Jésù ni kí ló dé tẹ̀ṣe múlẹ̀ ayé àwọn ọmọ Nàìjíríà lè kókókókó báyìí àwọn British ṣe titiwa fún wa ẹ̀yin náà ẹ̀yin tẹ́ tún jẹ́ leaders and leaders ẹ̀yin ọba ẹ̀yin religious leader ẹ̀yin politician wa ẹ̀yin náà tún ṣe titiwa fún wa ẹ wo àwa ní ká jí ẹ mọ̀ kí mo máa ń sọ láti 50 láti ṣẹ́rí Ọlọ́run ọba ó kẹjẹ ìgbé láti 40 wá sókè báyìí
láti gbé láti àwọn 40 wá sókè báyìí àwa la lè gbára wa sílẹ̀ o ṣe rí àwọn ọmọ kéékèèké yẹn àwọn ò mọ nǹkan kan kò lóòs ṣíṣà ṣe gbogbo èmi ní fẹnu jáfètè jáfi gbogbo ẹja wọ́n ti ọmọ kò fẹ́ balẹ̀ ayé àwọn yìí tó wá jẹ ni ṣọ́ọ̀ṣì ni tẹ bá rí sísí mi báyìí ṣọ́ọ̀ṣì ló máa wà látàárọ̀ ṣúlẹ̀ kò síṣẹ́ kò sí nǹkan kan ní company àwa la máa gbára wa sílẹ̀ o àwọn British dẹ̀ design Nàìjíríà láti design Nàìjíríà pé kí Nàìjíríà kò ṣoríire bẹ́ẹ̀ ni torí pé wọ́n ń rí jẹ nínú àwọn mineral resources wa so wọn ò dẹ̀ lè fẹ́ kójú wa là wọn ò lè fẹ́ kí Nàìjíríà ṣoríire inú wọn dùn bá ṣe ń jẹyà yìí ṣebí tó lọ ṣe rán nígbà tá a gbé lẹ́tà lọ sí number 10 Downing Street tọ́rán secretary wọn wá ní British àwọn British tọ́rán David Lammy wá wípé kó wá bá wa ní Nàìjíríà pé kó pẹ̀tù sí wa nínú pé kọ́ máa wọlé pé tó máa wá bí 2075 pé 2075 pé Nàìjíríà máa dáa àwọn leader wa dẹ̀ ń gbọ́ o àwọn religious leader wa ń gbọ́ o àwọn politician wa gbọ́ o àwọn leaders and elders wa gbọ́ o tí David Lammy sọ pé tó máa fi di 2075 50 years to this time Nàìjíríà máa dáa ẹjọ́ tó lọ wọn ẹ̀ka 50 years mọ́ èjì mi kọ́lọ́ jẹ́ ìṣìwà láyé pẹ̀lú àlàáfíà rẹ̀ mọ́gùn 50 years mọ́ èjì mi orí ọ̀fẹ́ ni mo rí gbà tó bá jẹ́ bẹ́ẹ̀ 50 years rí pé wọ́n sọ fún yín pé ìyá 50 years lè ṣe máa jẹ nìyẹn ẹ jẹ́ ká jẹ́ àwọn ọlọ́mọ agbára wa sílẹ̀ àwọn bàbá yóò ráyè títí wa bàbá ìmọ̀ tó kún ó ti gbà tí Buhari lọ báyìí ní síta ló tẹ̀lé Buhari òràn yìí ó ti lọ́n títí ó ti fi wá sílẹ̀ náà nìyẹn ẹ wo tí Buhari ṣe nígbà cashless ẹ wo àwọn èèyàn tó kú nígbà cashless ó ti bá ti tiẹ̀ lọ nìyẹn àwọn nǹkan tó dẹ̀ òun fẹ́ kéèyàn ṣe òun àwa la máa dìde bàbá professor Adio kí tó yẹ lè sọ fún wa wípé ẹ lọ jà wọn lè sọ bẹ́ẹ̀ bàbá ìgbàlagbà bàbá dáadáa ni bàbá yẹn wọn lè sọ bẹ́ẹ̀ fún wa aláṣiṣe ló máa ti ṣe ara ẹ̀ àwa la máa ti ṣe ara wa torí àwọn British design Nàìjíríà láti ní pé kí Nàìjíríà kó fọ́ọ̀lù ni Ọlọ́run ọba tẹ́wọ́ torí pé àwọn ọmọ Nàìjíríà strong gan ni o ìwọ tá à ń wà parò bíi káfíńdálá ni orí ẹyẹ ni òpin ẹyẹ ni àwọn British wọn ò gbàdúrà wọn fẹ́ ká ní láárí rárá Ọlọ́run ẹ wo Burkina Faso lẹ́lẹ́bẹ̀ wọn máa sọ pé giant of Africa mo ti ń fast jù tínú bá bí mi ní bra mi Shakiru àti ìṣẹ́ sọ pé kí rọra máa sọ̀rọ̀ wọ́n ní mo máa ń fast pé kí rọra máa sọ̀rọ̀ ẹ wo wọ́n pè wá ní giant of Africa giant of ant ni wá Burkina Faso ti gba ayé mọ́ wa lọ́wọ́ ẹ lọ́wọ́ nǹkan ribiribi tó ń ṣe Burkina Faso báyìí nísìnyí wọ́n ní orílẹ̀-èdè tí ń bàjẹ́ amúkùn ẹrù ẹwọ́ olókè lẹ́ ń wò ẹ wò ìsàlẹ̀ títí wa ìsàlẹ̀ lẹ́ ń wò ẹ wò kéni bẹ́ẹ̀ ni amúkùn ẹrù ẹwọ́ ni ìsàlẹ̀ lẹ́ ń wò ẹ wò kéni àtòkéni tọ̀dọ̀ wa ti wọ́ títọ́ àwọn olórí wa àti òkè ló ti wọ́ wà torí àwọn bàbá ta ní àwọn bàbá tí ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ni àwọn bàbá tí ò ráyè títí wa ni àwọn bàbá tó jẹ́ pé bámúbámú ni mo yó lọ̀rọ̀ wọn mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni làwọn bàbá ta ní báyìí nísìn àwọn ọlọ́mọ agbára wa sílẹ̀ kọ́ bàbá yìí kọ́ bàbá alẹ́ ayé wa jẹ́ o àwọn ọlọ́mọ agbára wa sílẹ̀ torí pé Nàìjíríà wọn ò dísáyẹ̀ pé kí Nàìjíríà kò dàkúdẹ̀ lè dá mọ́ta bá ń bá báyìí lọ torí pé strong ni o àwọn ọmọ Nàìjíríà rọ́pò òkú síbi tá a dé báyìí táàkì tí kò kí ń bá wa lára mu ni bẹ́ẹ̀ ni torí àwọn ọdún mélòó la fẹ́ ṣe gbogbo yẹn dà tí ọba wálé ayé ó máa ń ní ìsinmi ni ṣé ìwọ̀n gbọ́dọ̀ máa jagun tó fi kú ni ó má tiẹ̀ sí pé bóyá pé ọdún 5 àbọ̀dún 10 báyìí ní Nàìjíríà tiẹ̀ fi ní ìgbádùn láti dọ́tọ́ sí bí èmi ò rí ìgbádùn ọkọ̀ Nàìjíríà mo dúpẹ́ fún Ọlọ́run tó dẹ̀ mi sí Ọlọ́run mú mi kó nínú ìyà báyìí ní ìsinmi ni nígbà tí mo wà Nàìjíríà ayímọ́ náà ni ayímọ́ kì í pọlọ́kọ̀ ni ayímọ́ kì í pọlọ́kọ̀ láti ṣe ọdún mélòó la fẹ́ ṣe gbogbo yẹn dà 1914 amalgamation dẹ̀ ti expire ní 2014 ó dẹ̀ yẹ ká máa lọ òyìnbó tí ó tó ìbò máa ṣe nǹkan máa expire tó bá ti expire báyìí ti máa rí kíní yẹn tó ti ń bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti fi expiring date sí àwọn tó so wá pọ̀ wọ́n fi expiring date sí wọ́n di tó bá ti 1914 tó amalgamate wọ́n tó bá ti di 2014 wípé Nàìjíríà ti expire nìyẹn Nàìjíríà ti expire kí ló tẹ̀ sọ torí pé ti expire náà làṣírí wọ́n ṣe tú láti 2014 báyìí nísìn torí tẹ́lẹ̀ àmọ́ wípé ó yẹ ká lọ akọ̀ yímọ̀ àdá ni in fact nígbà tó ti bí mi sáyé báyìí làwọn ìyá mi ti sọ pé àdá náà làwọn àti mo fi kúrò ní Nàìjíríà ṣùgbọ́n pàtó tí wọ́n expire ohun èèyàn olóhùn Ọlọ́run nígbà tó ti fi klọ́ọ̀sì sí pé 2014 ló máa expire tó ti wá expire ní 2014 yẹn àti 2014 láti rí Nàìjíríà ti ń tú sáwọ ọmọ Nàìjíríà sáwà tọ́lọ́run dáadáa ta ríran nítorí àwọn ọmọ àlè kan wà tó jẹ́ pé wọn ò tí ì rí nǹkan kan tó ṣẹlẹ̀ sí Nàìjíríà o Nàìjíríà ṣe ń bá wọn lára mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo aná ọkọ̀ la máa ṣoríire gbogbo akọ́ la máa bímọ tá a bá wálé ayé gbogbo aná ọkọ̀ la máa kọ́lé àwọn kan wà tó jẹ́ pé orí burúkú lọ gbé wá látọ̀run orí burúkú yẹn náà dẹ̀ lọ́ máa ṣe sọ̀rọ̀ dẹ̀ sì máa rí lójú wọn báyìí ní pé Nàìjíríà dání even kí Nàìjíríà kó máa ju bọ́ọ̀bù káàkiri gbogbo Nàìjíríà wọ́n sì máa ṣe pé Nàìjíríà dání torí pé olórí burúkú ni wọ́n orí burúkú lọ gbé wá látọ̀run adúpẹ́ pé Ọlọ́run àwa mọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwa tọ́lọ́run wá kà yẹ báyìí ní sáwá rí pé Nàìjíríà ti fọ́ká Nàìjíríà ti táfúká Nàìjíríà ò lè dá mọ́ pé láti 2014 yẹn báyìí àwa ni ká wá dìde àwa ni ká dìde ká gbára wa sílẹ̀ ká jà fitafita torí pé Nàìjíríà ò lè dá mọ́ kò sí àlùbáríkà kankan mọ́ ní Nàìjíríà ti expire láti 2014 Nàìjíríà ò lè dá mọ́ bẹ́ẹ̀ ni àwọn religious leader àwọn ló ń ba Nàìjíríà jẹ́ àwọn ló ń ba Nàìjíríà jẹ́ kì í ṣe gbogbo ọba àwọn ọba kankan dá o àwọn ọba kankan dá àwọn ọba tó ṣe
bí ìsọ̀rọ̀ bí ọmọ olúwo àwọn ọba fúlàní nìyẹn o but àwọn ọba kọ̀ọ̀kan da àwọn politician ń ba nàìjíríà jẹ́, àwọn leaders and elders wọn ń ba nàìjíríà jẹ́, àwọn ọba ń ba nàìjíríà jẹ́, àwọn religious leader ń ba nàìjíríà jẹ́, àwọn ní ká gbára wa sílẹ̀. Àwọn àgbààgbà yìí lọ́ fi wá síbi tá a wà yìí. Ẹjọ́ nítorí ọlọ́ láti ìgbà tó ti ń pààyàn, ìjọ wo ni bàbá Adébóyè sọ kó tiẹ̀ sọ̀rọ̀ jáde rí pé ọkọ tiẹ̀ lead the protest, wọ́n lead the protest, wọ́n ṣe protest fún Jonathan gbàtí Jonathan wà bẹ̀tọ́ fẹ́ lé Jonathan lọ́nà. Reason ni pé torí Olúrẹ̀mí Tinubu pásítọ̀ wọn ni, lára àwọn pásítọ̀ wọn ní rìdíìmù ni, bàbá kékeré bàbá Òṣìbàjò pásítọ̀ wọn ní rìdíìmù náà ni. So wọ́n fẹ́ ta lé ṣíṣe ò bá gbèbí kí n ṣe elégbò wọ́n fẹ́ lé ṣe protest fún Jonathan ṣe protest báyìí nìsín fún wọ́n tẹ̀ ṣe protest pé bàbá Tinubu o wọ́n pa àwọn ọmọ rìdíìmù wọ́n tẹ̀ má jà fọmọ Nàìjíríà wọ́n jà fọmọ rìdíìmù wọn nìkan. Irọ́ náà ni kò dáa àbòsí ò dáa. Ọlọ́run kan sọ nínú àlùkùránì ó ní àsúlẹ́mí sílẹ̀mọ́ tí àwọn lè kí àwọn ẹ má bínú àwọn kí ó ta kọ́ kékeré yẹn ni mo ṣe há sórí mi tí n bá pè dáadáa yìí mùsùlùmí mi ìbèdè yín jẹ́ àsúlẹ́mí sílẹ̀mọ́ tí àwọn lè kí àwọn alábòsí òkùnkùn ni wọ́n lọ́jọ́ ìgbèdè àlùkí àwọn àbòsí ò dáa ọ ní kéèyàn dá ẹjọ́ bó bá ṣe rí náà ni kéèyàn má ṣàbòsí ọ̀nà ò bá gbàlagbà lójú ọ̀nà ó ní kó yẹ lọ́gbọ̀n ó mọ̀ bí òmùgọ̀ ló bá dàgbà ni ó dábẹ̀ yẹn kókó dábẹ̀ yẹn ẹ má rò pé bí a tún ní pé ó jẹ́ ọmọ titiwa ni ọmọ tíá ni tọmọ tiwa dẹ̀ ń tiwa wọgbó lọ tọmọ tiwa dẹ̀ rí pápá tọmọ wa ò sọ wọn kan tọmọ tiwa rí pé wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá wọ́n ṣí bọ́dà náà tọmọ tiwa tó ti lọ bí ọdún méjì àbọ̀ báyìí tọmọ tiwa ò ṣí bọ́dà ilẹ̀ Yorùbá tọmọ tiwa rí pé kò síṣẹ́ fáwọn yúùtù àwọn yúùtù wọ́n ti ń ṣe wúkọ̀p tán àwọn wúkọ̀p ló ń ṣe àrísítò ló ń ṣe àwọn bọ́ìsì náà yahoo ni ṣíṣà fẹnujá fètèjà lọ́jà tí wọ́n sọ ìjà òkèkà jẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ tọmọ tí wọ́n dẹ̀ kó gba àwọn ọmọ títí ẹ̀ gbogbo ọmọ títí ẹ̀ tó kó sílùú òyìnbó tó ralé fún wọn nílùú òyìnbó bẹ́ẹ̀ ni tọmọ tí wọ́n dẹ̀ ń fẹ́ fi ọmọ títí ẹ̀ ọmọ títí ẹ̀ ọkùnrin tó fẹ́ fi jẹ gọ́fúnà tọmọ tí wọ́n dẹ̀ mú ìyàwó títí ẹ̀ tó fi jẹ first lady tó ṣe ọ́fíìsì first lady fún l'Àbújá tọmọ tí wọ́n dẹ̀ ń ya tó ra yá ọkọ̀ ojú omi tọmọ tí wọ́n dẹ̀ ń ra private jet tọmọ tí wọ́n renovate ilé tọmọ tí wọ́n tó ní oil block tọmọ tí wọ́n ní refinery tọmọ tí wọ́n dẹ̀ ń fowó owó Nàìjíríà tẹ́bí dẹ̀ ń pa wá ẹ̀dẹ̀ sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsì ní ọmọ ẹlòmíì kó dá o ẹ tún wá sílẹ̀ jẹ́ ká máa lọ ọmọ Yorùbá tẹ́ẹ̀bà jẹ́ ká tètè fi tẹ́ẹ̀bà jẹ́ ká jà fitafita tẹ́ẹ̀bà jẹ́ ká jà fitafita ká gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn bàbá yìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni wà láìtàláì sọ́bì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ni ìyá tó ní ilẹ̀ nu ẹ mọ bí yẹn ni Dracula ṣe ní wọn yẹn máa ń sọ Dracula eyín ẹnu Dracula tó bá yá àyàn jẹ báyìí ó máa jẹ onítọ̀hún kegun ni wà láyé ẹni tírísírẹ́sì ẹ ní rómi ara ẹ ní rẹ́gí ara ẹ ní ríṣan ara ẹ ní rígungun ara ẹ ní rí kankan nínú ogun ara ẹ àwa fúnra aláṣẹ ló máa ti ṣe ara ẹ o àwa fúnra la máa gbára wa sílẹ̀ lọ́wọ́ àwọn pípì wọn nífẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ ni àìjẹ́ bẹ́ẹ̀ bí Nàìjíríà ṣe máa wà ní bó ṣe máa bá kú nìyẹn bẹ́ẹ̀ ni òun ní ìsìn gbogbo bó ṣe ń jiyàn gbé bó ṣe ń pààyàn bó ṣe ń ṣoríṣiríṣi kó kàn wọ́n ti bẹ̀rẹ̀ campaign 2027 báyìí nísìn wọ́n ti bẹ̀rẹ̀ campaign wọ́n máa fún yín ní dèrèkà kan 5,000 àti àǹkárá ẹ máa on your mandate we shall stand ẹ ṣe bẹ̀rẹ̀ ya ni o èmi dẹ̀ mọ̀ ipá máa lọ bẹ́ẹ̀ kú ẹ̀yin ìjọba wa máa lọ kò sí ní tẹ́fì lè ṣe bẹ́ẹ̀ ni orí ẹ̀ mú àná èyàn ò lè gbòmìnira nírọ̀rùn òmìnira òun ṣe Christmas gift ihun tó dà òun fẹ́ kọ́ ṣe òun ihun tó dà òun fẹ́ kẹ́ ṣe òun bẹ́ẹ̀ kú a máa lọ bẹ́ẹ̀ ni a máa lọ ẹ wá wo bàbá Jaga o wọ́n ní báwo ló ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹnu mi ò kálù àkúkú ìjòyè ó sọ̀rọ̀ jẹ́nu mi ò kálù lọ bàbá Tinubu mo fẹ́ fi fídíò bàbá Tinubu wọ̀nyí bàbá Tinubu ó sọ pé I'm calling on all politicians mo kọ sílẹ̀ I'm calling on all politician office holder most especially sitting governor they should be very careful I've been sending you trillions but you are not doing anything with it most especially infrastructural and human development projects only squandering most especially infrastructure but you are not doing anything with it most especially infrastructure and human development projects only squandering be careful nothing lasts forever one day we will account for it before the Almighty God Tinubu warned Nigerian governor wọ́n ní ilé sanmi ó dùn joyè lọ àkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ bàbá Tinubu Nàìjíríà ti tóbi ju tí pírẹsidẹ́ǹtì kan lè máa control lọ 250 million ẹ má misquote mi o kì í ṣe pé bí Amẹ́ríkà náà tóbi o àwọn ìlú kọ̀ọ̀kan náà wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n tóbi o bẹ́ẹ̀ ni irú island tèmi náà wáyé nísìnyí ṣebí abẹ́ ẹ̀wọ̀n kìíní lọ́wọ́
abẹ́ UK lọ́wọ́ tẹ́lẹ̀ ó dàbí pé àwọn àti Scotland wọ́n ṣàpọ̀tọ́ kóra wọn jọ bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ tóbi náà ṣùgbọ́n á jẹ́ pé ìlú tó wà organize fúnra rẹ̀ ìlú tó mọ ohun tó ń ṣe ìlú tó rí wọn pé ìlú tó jẹ́ pé leader wọn orí ẹ̀ pé ìlú tí kì í ṣe pé corruption ti jẹ ilé ayé wọn ti jẹ ìfun wọn ti jẹ ìdán wọn bẹ́ẹ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ máa work ló máa jẹ́ pé a máa pọ̀ a dẹ̀ máa rí ìjọba yẹn ṣe Nàìjíríà ti bàjẹ́ Nàìjíríà ti dàrú corruption ti jẹ ilé ayé wọn ti jẹ fún wọn débi ju pé kọ́ wá kí president kan kó wá ṣe pé òun fẹ́ máa control èèyàn 250 million kò lè work bẹ́ẹ̀ ni kò lè work torí ẹ̀ ló jẹ́ pé oníkálukú máa lọ ni kí oníkálukú wá lo mineral resources tí Ọlọ́run fún wa á fi tún ìlú wa ṣe Bàbá Tinubu lè rí Nàìjíríà control 250 million ni àwọn Fúlàní ò ní jẹ́ kẹ́rí control àwọn Kàbọ̀ ò ní jẹ́ kẹ́rí control àwọn British ò ní jẹ́ kẹ́rí control bẹ́ẹ̀ ni mo sọ fún yín lè rí control ẹ̀kan wọn máa fi àjẹ mẹ̀kúnnù ni mẹ̀kúnnù wọn ní ibi tí koríko méjì tó bá tiẹ̀ wùn yín torí pé ẹ jẹ́ ká sọ tọrọ ó lè wùn Bàbá Tinubu kan ṣe tí wọ́n rí Nàìjíríà tún ṣe káwọn náà fẹ́ gba yìí korúkọ wọn má parẹ́ ṣùgbọ́n wọn ò lè rí ṣe ni torí àwọn tó wà nísàlẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ju agbára títí wọn fún ara wọn gan lọ àwọn gan náà mọ̀ wọ́n struggle ni àwọn náà mọ̀ pé àwọn ò lè rí Nàìjíríà ṣe wọn ò lè rí ṣe àwọn tó ń jẹ wàrà wa tó ń mu oyin wa tó ń ṣe gbogbo ẹ wá fẹ́ gbà lẹ́nu wọn so possible ni kò pọ̀ torí ẹ kàn fẹ́ fi àwọn ọmọ Yorùbá ẹ fẹ́ fi wá jẹyà ni ẹ fẹ́ fi wá sọ́fà ni ẹ fẹ́ kí ìyà ayérayé ìkókọ ti torí pé tẹ bá kúrò bẹ́ẹ̀ tẹ bá gbé sílẹ̀ ìyà yẹn tó ṣe wá bẹ̀rẹ̀ fún àwọn Yorùbá lójú pálí ni nǹkan tẹ kàn lè ṣe fún wa torúkọ yóò fi ní parẹ́ ní Nàìjíríà tá a máa fi gbàgbé yìí tó máa fi dàbí tawó lọ́wọ́ tá a rántí báyìí ní ìsinmi pé kẹ́ ẹ pin wa kẹjẹ ká máa lọ wọn náà lè pin wa ṣùgbọ́n Bàbá Tinubu ẹ ṣe léyìí fún wa ẹ ṣe léyìí fún wa ẹ ṣe ní pátápátá là ń fojú kùmọ̀kùmọ̀ là ń dẹ́tẹ̀ kò sì gbà tẹ bá come out direct báyìí pé ẹfẹ́ pin wa ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe lè ṣe tí ò bá ṣe pé bóyá ẹ̀yin fún ara yín wọ́n bílíkì wọ́n bìẹ́ ojú kòkòrò yín wípé wọ́n ṣàlè sọ pé ẹ̀yin lẹ́ ń control 250 million àwọn èèyàn bẹ́ẹ̀ ni Bàbá Tinubu ẹ jẹ́ ká máa lọ ẹ bá gbọ́ tí Bàbá Tinubu sọ ó wá ń ká wọn lára báyìí nísìnyí pé àwọn ń fún àwọn gọ́vnà ní owó bẹ́ẹ̀ ni olórí burúkú làwọn gọ́vnà yẹn mo ṣe báwọn báwọn náà kálákátá lọ tó ká tó wá bàbọ̀ fún fẹ́ẹ́dì yẹn ni olórí burúkú ọmọ àlè làwọn gọ́vnà wa gbogbo South West gọ́vnà pátápátá ọmọ àlè ni wọ́n gbogbo pátápátá látòkèdè lẹ̀ wọn tó rẹ́ nílẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ni mò ń bọ̀ bàbá bọ̀tẹ̀ jẹ́ ká kọ́ bá sọ ti Bàbá Tinubu náà ẹ̀yin sẹ́pẹ̀ ń fún àwọn gọ́vnà ní owó security allowance gbogbo owó ṣáà fún wọn ní trillion every month bẹ́ẹ̀ ni ẹ lè máa fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé ẹtún times 3 lẹ fún wọn nígbà tẹ́ débẹ̀ báyìí nísìn ẹ ṣe ṣùgbọ́n kò délẹ̀ wọ́n ṣe níṣe wípé ìgbà tá a bá fi wọ́n kà la fi ń san ṣé báyìí pa nìyẹn pé ìgbà tá a bá fi wọ́n kà la fi ń san nítorí pé wọ́n mọ̀ yín náà pé ẹ̀yin ni leader àwọn ọwọ́ yín làwọn ti bá wọ́n mọ̀ pé corruption yẹn náà ẹ̀yin lẹ jogún ẹ̀ fáwọn ni wọ́n wá wò wípé ohun tẹ́yin náà ń jẹ wà fẹ́ káwọn jẹ àwọn máa bàjọba yìí jẹ́ ni kò sí ẹ̀yin náà wá fi ń ṣe sonú ẹ̀kú àmúmọ́ra ni ẹ lè lé wọn ẹ lè bá wọn wí ẹ lè ṣe nǹkan kan kò sí nǹkan tẹ́ lè ṣe fún wọn ẹ kàn wọn máa pariwo náà ni so the best thing ni wípé ẹ jẹ́ kó oníkálukú máa lọ kí oníkálukú kó ṣèjọba ara ẹ̀ nínú ṣe wá ní tá bá wá wà 60 million ọmọ Yorùbá tá bá ń ṣèjọba ara wa wọn bí pọ̀ ní máa kọ́kọ́ yà lápùjá gọ́vnà kan dá tàbí anybody tá bá fi ṣe president torí pé a máa gbolé tó ti jáde àwa gbọ́n ti ẹ̀ ní fún olórí burúkú síbẹ̀ irú olórí burúkú gbogbo yín tẹ wà bẹ́ẹ̀ báyìí ní ìsìn tẹ́pọ̀ mọ́ àlè ní gbogbo yín kí ni Fúlàní lọ́ọ́ fi báyà yín sùn bẹ́ẹ̀ ni a máa wú àwọn torí pé wọ́n ní once beaten twice shy ihun pàálẹ̀ kìíní pàálẹ̀ kejì tójú ọ̀hún ó bá fọ́ dìràdìrà ló dà gbogbo orí burúkú tẹ̀ ń ṣe fún wa yìí nísìn ó ti jẹ́ ká gbọ́n àti learn so ẹni tá bá fẹ́ fi ṣe gọ́vnà tàbí tá bá fẹ́ fi ṣe chairman local government tàbí tá bá fẹ́ fi ṣe president wa nígbà yẹn bẹ́ẹ̀ ni àwọn gan máa wádìí ẹ̀ délédélé ni a máa ṣọ́ lọ́wọ́ ṣọ́ lẹ́sẹ̀ ni torí pé tó bá ṣe orí burúkú báyìí a máa gbolé tó ti jáde a máa fún jẹ́ tán ní big time so gbogbo orí burúkú ilẹ̀ gbogbo eléyìí gbogbo orí burúkú tẹ́fẹ́ máa ṣe náà ni tẹ́fẹ́ fi Nàìjíríà cover up tó jẹ́ pé Àbújá ni most of the time wà tá a lè rojú yín sílẹ̀ jẹ́ pé tí ìbò bá ń bọ̀ lẹ máa wá wa káàkiri lẹ máa lọ sí school lẹ máa bọ́ ọmọ school jókòó jẹun nínú class tẹ máa lọ sí salon tẹ máa lọ máa ṣerun fún wọn tó lè burúkú aláyé máa kiri pure water tó máa kiri àgbàdo tẹ máa jẹ bọ̀lì lẹ́gbẹ̀ẹ́ títí káàkiri torí kẹ́ lè rojú wa ojú re wa tẹ bá ti wá rí nǹkan tẹ fẹ́ rí tán àní rí yín mọ́ irú ìyẹn kò ní sí bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tá bá rán lọ sí Àbújá ẹ lọ ṣiṣẹ́ yín ẹ máa padà wálé ni ẹ máa wá bẹ́lẹ̀ wò so Bàbá Tinubu gbogbo èyí tẹ̀ ń sọ yìí wàláì you go explain tire gbogbo èyí tẹ̀ ń sọ yìí máa pè you go explain tire bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ tó tún wá ń dùn wọ́n báyìí nísìn wọn ò gbọ́ yìí àwọn gómìnà yìí ò gbọ́ yìí gbogbo ohun tẹ̀ ń sọ bó ṣe gbé tí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ló ń gbà tó sì jáde fún wọn ò gbọ́ yìí ó kàn jẹ́ pé àwa lẹ̀ ń fìyà jẹ àwa mẹ̀kúnnù lẹ̀ ń fìyà jẹ ni ṣùgbọ́n tó bá gbójú ṣùṣù fùrà ńlá Bàbá Tinubu ọmọ Yorùbá ò ti ráyè títí ni tọ́mọ Yorùbá bá ráyè títí ẹ wo ẹ ní dúró wò tán fíìmù tó gùn ni ẹ wá gbọ́ ohun tí bàbá yín sọ bàbá yín ẹ wá gbọ́. Dear brothers and sisters, yes, I am in charge here today, but you are running a constitutional democracy. And we are putting you to summon the governors
some of them call them up. I'm doing my best to improve the revenue of the country. You go explain time. I'm giving them their due. But they must equally be sympathetic to the populace. Yeah. And they must consider the need of the local people. People reside in the local government. People are in the local community. That is where they reside. That is where they feed. That is where they garden. That is where they cook. That's where they farm. If the local government are not free and the leaders don't hang on to the number, we have 774 local government. It's just a number. Is it effective? Is it reaching the real people? Story. Who is being held accountable for this money? Storyteller. Maybe we should look and recalibrate one version that was good 4 years ago might not be good today. And when we want the votes, we go to the locals. When we get the vote, we move to Abuja. I think we have to collectively join hands. I need for you to get also a committee of people that can really embark on the campaign for our values to change. Story. Story. Our brothers and sisters, it is watching the TV and see the number of people in IDPs. No sincere leader in this country will be happy seeing that. We have to pull together to rescue Nigeria from banditry. Yes, we know we are making progress, but we want to eliminate that completely. We want to eliminate that completely. We want to name. The food security cannot be achieved without putting in place the needed security. And we must work on that together. For example, there's a big economy that is being a problem to Nigeria. The livestock and animal husbandry. Ordinary dairy farm can grow an economy. Not to talk of yogurt and many other things that can come from animal. Ẹ má believe nǹkan tó bá sọ kò sí plate on. Ẹ má believe nǹkan tó bá sọ wàláì ẹnu ló fi ń gbé wa dé o. Ṣé bàbá Tinubu ló sọ pé tí ìgbà tó ń campaign pé ẹ máa ní iná fún 24 hours iná ò ní lọ wípé tí iná bá lọ wípé ẹ̀ẹ́dẹ̀ ní san owó tó wọ́n kó kékeré máa san lé lórí wípé tí iná bá lọ wípé kẹ má dìbò fáwọn ní 2024 mọ̀ wàláì ní Nàìjíríà bẹ́ẹ̀ ṣé náà yóò lọ irọ́ ló ń pa wípé tó ń sọ irọ́ ni ẹ máa gbọ́ lọ irọ́ ló ń pa ẹ̀ tí màá bàbá yìí ẹ jẹ́ káwọn bàbá yìí máa lọ káfáwọn tó rí wọn pé sí tọ́pọ̀ lórí wọn ń jà irọ́ ló ń pa o ẹ má bìlí fún wọn ẹ má bìlí fún wọn. Talk to the governor and then make lands available. Talk to others to collaborate with, the state. The lands are in the hand of the state governors. They can make provision for it. We are ready to put funds in place to help the herders rear their animal in a very, very polite way. We can do it. And we are going to do it. If Brazilians are doing it, if they are doing it in Holland and other places, we can do it.
Yes, I hear you about the gas plant. The cash flow is a problem. We are taking revolutionary, steps to really improve our gas output, and that is why we separate gas from oil. On our flaring is going down, and if we can invest in the EKK, we will arrive at our destination earlier than expected. You are not wrong in making that request. It is an investment that is worth our while. It's worth our risk. ẹ má believe àwọn bàbá yìí, ẹ má kọ́ tó bí mi báyìí lọ ti sọ pé nàìjíríà máa da nàìjíríà máa da wà láyé lọkọ dé tèmi ìsìlẹ̀ pẹ̀lú tí bàbá yìí sọ tí a bá sì wà nù nàìjíríà irọ́ ni wọ́n kàn ń sọ jáde ni ọ̀fẹ́ ló ń ẹnu dùn rọ̀fọ̀ àgbẹ̀dẹ ọwọ́ dùn ó dùn gẹ̀gẹ̀dù irọ́ ni ẹ má dà wọn lóhùn Yorùbá nation làwa fẹ́ o nàìjíríà ò lè dá mọ́ o. We have convulsion of needs. What is happening to electricity generation, distribution, and consumption? We have to do that in order to energize the economy. To me, I will recommend putting a committee in place to really do some follow-up on these items listed. I'll look into more details. If I continue itemizing it one by one, we might leave here until mid-break. I just don't want to bore you. I want to recognize your thinking. Olórin kan ní béèyàn bá ń kọrin bórin náà ò dùn ṣe bó ń fetí ara rẹ̀ gbọ́ lórí irọ́ ni gbogbo ẹ̀ àkúkú ìjòyè ó sàn jẹnu mi ò kálù lọ wọ́n ń ṣọkọ́ lẹ́yìn wàláì wọ́n ń ṣọkọ́ lẹ́yìn ṣé bẹ́ẹ̀ lẹ́nu ẹ fẹ́ rúùlù 250 million ọmọ Yorùbá ọmọ Nàìjíríà sorry ẹ̀yin lẹ fẹ́ rúùlù 250 million president of Nigeria àbí wàláì ẹ̀ lè rí iṣẹ́ àwọn kàbó ò ní jẹ́ rí iṣẹ́ àwọn Fúlàní ò ní jẹ́ kẹ́ rí iṣẹ́ wàláì ẹ lè rí iṣẹ́ bàbá jágá ẹ fọ́ sí ara yín ni ẹ lè rí iṣẹ́ gbogbo èyí tẹ̀ ń sọ yẹn irọ́ ẹ jọ́ lọ kí ni bàbá Tinubu sọ pé àwọn fẹ́ ṣe láti ìgbà tó ti dórí oyè tán rí ṣe rí wọ́n sọ pé tax reform bill àti ẹ̀gbọ́n kankan mọ́ nípa ẹ̀ mi ni mi ò gbọ́ news ni táwọn Fúlàní tó bá wọn fà á pé láyé irọ́ ni tí gbogbo dìde lẹ́nu gbogbo wọn kò pé ó fẹ́ gba míìkì lẹ́nu ó fẹ́ gba wàrà lẹ́nu àwọn irọ́ ni ṣé ẹ̀gbọ́n kankan mọ́ nípa ẹ̀ bí èmi dẹni mi ò gbọ́ news o kí n má sọ̀rọ̀ jù lóyìn lórí oṣù bọ́ mọ́ pé àgbọ̀n kankan mọ́ nípa ẹ̀ o nǹkan kan tí mo rí bàbá Tinubu tó ń ṣe tó dẹ̀ pé wọ́n ṣe náà wọ́n fẹ́ fi kówó jẹ ni owó campaign ni wọ́n ń wá òun ni ẹ̀yìn ojú tó sọ pé àwọn máa ṣe coastal road Calabar express road tó sọ pé àwọn ṣe 30 kilometre àwọn gbogbo àwọn tó débẹ̀ tó sọ pé Tinubu is scammer bẹ́ẹ̀ ni scammer watch tó sọ pé àwọn ṣe 30 kilometre gbogbo àwọn tó débẹ̀ àwọn gidi lọ ni àwọn tèmi lọ síbẹ̀ ni ó lọ wò ó wọ́n ní táwọn bá exaggerate àwọn máa sọ pé wọ́n ṣe 10 kilometre pé gbogbo ojú 5 to 7 kilometre tó ṣe lọ tó sọ pé àwọn ṣe tán fi kówó jẹ owó òbò owó campaign ni wọ́n fi kó jẹ aláṣẹ sì ni wọ́n ṣàṣeyọrí nǹkan kan Ọlọ́run dárí jìnnà ṣẹgà fúlàní wọ́n ṣàṣeyọrí nǹkan wọ́n change Nigeria national anthem wọ́n rí yẹn ṣe láàrin 1 week wọ́n rí yẹn ṣe wọ́n fi kówó jẹ náà ni aláṣẹ sì ni wọ́n ṣàṣeyọrí kankan ẹ wo àwa la máa dìde bẹ́ẹ̀ ni àwa la máa dìde Nàìjíríà ò lè dá mọ́ kò sí nǹkan kan ní Nàìjíríà mọ́ àwa la máa dìde ẹjá lọ kí ló dé ẹ lè rí iṣẹ́ 250 million láti pọ̀ jù ìlú tó bá wà organize ìlú tó bá da ìlú tó bá netto ló jẹ́ pé tó bá pọ̀ gan wọ́n máa rí ìjọba yẹn ṣe kì í ṣàwa nìkan náà ni àwọn máa pọ̀ tí wọ́n máa kó síbẹ̀ Amẹ́ríkà pọ̀ ìlú wo even Ireland tí mo wà yìí náà even àwọn United Kingdom wọ́n pọ̀ náà àwọn ìlú pọ̀ lóríṣiríṣi pé wọ́n wà nínú ọjọ́ pé wọ́n dẹ̀ rí nǹkan wọn ṣe ṣẹ́yìn tó jẹ́ pé corruption ti jẹ gbogbo òfin ní Nàìjíríà lọ lẹ́sẹ̀ pẹ́ fẹ́ rí ṣe lọ́sẹ̀ pẹ́ fẹ́ rí ṣe tó pé bọ́ ilẹ̀ ń tẹ̀ láwọn ilẹ̀ ṣe tẹ̀ láwọn àbúrò mi máa is bí ẹ káàbọ̀ happy Sunday happy Sunday àwọn ọmọ mi ń kọ́ àti mọ́mí wọn ẹ kú tọ́jú wọn àjíire wọn ẹ káàbọ̀ ẹ lè rí iṣẹ́ bàbá jágá ẹ jẹ́ ká máa lọ èyí tó jẹ́ pé ìbẹ̀rù àwọn Fúlàní bọ́ ilẹ̀ Yorùbá nìkan lẹ́tí ń halẹ̀ máwọn ọba wa lẹ́tí pa wọn lẹ́tí fi owó dí wọn lẹ́nu àwọn àgbààgbà wa lẹ́ fowó dí wọn lẹ́nu tó bẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe lè fún ọ̀ràn yín nílẹ̀ Yíbò nílẹ̀ Haúsá wọn ọ̀ràn yín kò sí bẹ́ẹ̀ ṣe lè sẹ́ pé bóyá ẹ fún wọn lówó tán wọ́n máa tún yẹ̀yẹ́ yín pẹ̀lú owó wọn ni ẹ̀yin lẹ́ ń fọ̀ sí ara yín sí wọn lọ́rùn wọn ọ̀ràn yín ẹ jẹ́ ká máa lọ Fúlàní ọ̀ràn wa wọn ọ̀ràn gbogbo wa
wọn ò lè rí wa, wọn ò rí wa mineral resources wa nìkan tó bá pẹ́ àwọn lọ́ní gbogbo mineral resources ta nílẹ̀ Yorùbá ni wọ́n ti máa lé wa lọ ni. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ ẹ jẹ́ ká máa lọ. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá tẹ́ bá jẹ́ ká tètè kúrò nínú Nàìjíríà ẹ wò orí time bomb lẹ́wà, orí time bomb lẹ́jọ́kọ̀ lé Ọlọ́run, ẹ̀yin gangan orí time bomb lẹ́jọ́kọ̀ lé lórí wàláhì tó bá máa explode báyìí ẹ wò ọ̀run wọ́ bọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnì kankan Ọlọ́run. Bẹ́ẹ̀ ni escape ẹ jẹ́ ká máa lọ ẹ̀yin ọba ẹ jẹ́ ká máa lọ ìjọ́ tó Ọlọ́run ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ jẹ́ ká máa lọ ẹ̀fọn politician yìí sílẹ̀ ó ní ẹ wò ẹ jẹ́ ká máa lọ à ń bẹ̀ yín báyìí ni o à ń bẹ̀ yín ọmọ Yorùbá ń bẹ̀ yín báyìí ni o Nàìjíríà ti expire kò sálùbárí kankan mọ́ ní Nàìjíríà kò sáǹfààní kankan mọ́ tá fẹ́ nínú Nàìjíríà kò sí ìgbádùn kankan mọ́ ní Nàìjíríà ẹ jẹ́ ká máa lọ irọ́ ni bàbá Gangan pa fún yín o ẹnu dùn rọ́fọ̀ ló ń ṣe yẹn o bàbá làárọ̀ ni o ẹ jẹ́ ká máa lọ o ẹ jọ ẹ bá mi ẹ jẹ́ kí n play kí ni mo láìkẹ́ mo rí lánàá ni o mo láìkẹ́ ẹ jẹ́ kí n. Sunday Igboho is back, the Yoruba living legend. Who is he? The lion that did not ask permission for war, the whirlwind they could not trap in a bottle, the man whose silence made rulers tremble, whose exile turned into echo, and whose name refused to die. Chief Sunday Adeniyi Adeyemo, the one the world calls Sunday Igboho. He did not wear a crown, but kings knew his presence. He did not rule a town, but he guarded a nation. He was not elected, but he was called by blood, called by land, called by ancestors. He stood, not because he wanted fame, but because our people were being butchered, killed on their own soil, erased from their farms, intimidated in their homes. Because the name Yoruba was being dragged, and too many were too afraid to speak. But Igboho spoke. He did not ask for permission to defend what birthed him. And when the arrows flew, he stood. When the drum stopped, he marched. When they chased, he disappeared like a spirit. But spirits don't die. They return. Now to every child born after 2021, there is a name you must echo in your chest. Not from fables, not from history books, but from your lifetime. His name is Chief Sunday Adeniyi Adeyemo, the one you call Sunday Igboho, and he is back. You have heard of Oran Miyan. You have honored Ogadengbe Agbogunmboro, but now you must know this. You are living with a legend. If you are Yoruba in London, in Brazil, in Cuba, learn his name, teach it to your children, because what we once read in history, we now see in flesh. Let the youth carry his story. Let the elders rise and greet him. Let the masquerades dance again in honor. For this man did not bow. He did not sell out. He stood for us all. If my child asked me, who is Sunday Igboho? I would not open a book. I would beat my chest and say, he is the fire they could not quench. Yes. The roar they could not silence. The man who rose when others bowed. The one whose name will pass through generations like thunder. He is not a myth. He is memory. And he lives among us. So help me tell him, I, Ojo Temitope from Elasa, land of Ogadengbe Agbogungboro, say to you, Chief Sunday Adeniyi Adeyemo, I honor you. I want to meet you because I know Ogadengbe from history. But today, you are my living legend. And now I speak to every Yoruba soul. You are Yoruba. Yoruba needs you. If you are not afraid, you are not a slave. If you love your land, type his name loud in the comments. Sunday Igboho is our hero. He is not a criminal. He is not a fugitive. He is not wanted by truth. He is the warrior of our time, the breath of defiance, the roar of dignity. Let the world know Yoruba needs him. Yoruba stands with him. Yoruba honors him. If you're not afraid, if you're proud, type his name loud. If you're not afraid, ever proud, type his name loud. Type Free Chief Sunday Igboho. Free Chief type Free Chief Sunday Igboho is not a terrorist. Chief Sunday Adeniyi ever type ẹni tí ó bá type tí bá mú yín wàláhì ẹ mọ̀ pé mo ẹ wò tí bá wá bọ́ àrùn yín ẹ máa type Free Chief Sunday Igboho. Free Chief Sunday Igboho is not a terrorist. Free Chief Sunday Igboho is ọmọ Yorùbá àwa yóò borí ìṣòro àwa yóò borí ìṣòro gangan bó ti mú kógun lè tó ó ṣọmọ olókùn bẹ́ẹ̀ ni a kò ní sí pẹ̀lú òkú rẹ̀ àwa yóò borí Nàìjíríà gọọmẹ̀ntì o àwa yóò gba Yorùbá láàdí wa gangan bẹ́ẹ̀ ni táìpù ṣé bí wà mí ṣe rí náà lélẹ̀ ṣé wà mí bàjẹ́ tó báyìí náà ni
àbí ṣé èèyàn tiẹ̀ wà ń bẹ̀ ṣé ẹ̀ ń wò mí ṣá àbí mi fúnra mi mo ń wọra mi mo mọ̀ pé ẹ wà ń bẹ̀ kí ló dé kí ni mo ṣe fún yín ẹ bá mi táìpù ẹ̀ free Chief Sunday Igboho kò jẹ́ dátà yìí free Chief Sunday Igboho free Chief Sunday Igboho ẹkùn ọkọ Nigeria government ẹkùn ọkọ Buhari náà gbọ̀nàgbọ̀n Buhari ọlọ́run ó ti kú ẹ má jà bù mọ́ níwọ̀n bòkù free Chief Sunday Igboho bẹ́ẹ̀ ni ẹlẹ́dẹ̀ wa dọ̀yọ̀ ariwo ẹ̀ ló máa pọ̀ a máa lọ lílọ ló ń kẹ́yìn bọ̀ a máa lọ Nàìjíríà à ń ṣe ìkankan náà ẹ jẹ́ àmà lọ free Chief Sunday Igboho bàbá Gangan Chief Sunday Igboho is not a one kò ṣe one thirty bàbá Gangan ẹgbẹ́ wọn tẹ̀lé kúrò lórí Chief Sunday Adéyẹmọ Igboho ṣàwọ́ bàbá dání ẹ kọ́kọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ kọ́kọ́ Fúlàní ẹ kọ́kọ́ Buhari náà gbọ̀nàgbọ̀n Buhari ọlọ́run kúkú bí ọ̀kárìkè Buhari bàbá màálù free Chief Sunday Igboho Yakubu Kọ́láwọlé God bless you ma God bless me ma àmì ẹ bá mi type free Chief Sunday Igboho nǹkan tí mo máa brother mi máa bí ẹ wà bẹ́ẹ̀ yẹn type ṣé ẹyin kọ́ mi ẹ̀kọ́ jẹ́kẹ̀jẹ̀ ọkọ type free Chief Sunday Igboho ni it's not a terrorist brother mi máa bí ẹ type ẹ sísá mi Olúwatóyìn Deborah ẹ type ẹ máa máa pè yín jáde nísìn brother mi Shakiru Azeez ẹ type ẹ free Chief Sunday Igboho mọ́mí mi Kíkẹ́ Fásánmi ẹ type ẹ mọ́mí mi Táíwò Ẹ̀dúnjọbí ẹ type ẹ free Chief Sunday Igboho dádì wa Abbas Taofik ẹ type free Chief Sunday Igboho dádì wa Paul Michael ẹ type free Chief Sunday Igboho dádì wa Abíọ́dún bọ́dẹ̀dẹ̀ ẹ type free Chief Sunday Igboho mo rí yín ẹ type dádì wa Josephine Ṣùbọ́lá ẹ type free Chief Sunday Igboho kí ló dé tẹ́lẹ̀ náà lẹ̀ ṣe láìkì mi tó ní ẹ má rò wá mi mọ̀ tó wà mí náà ọlọ́run adarí jì mí náà ni ẹ má rò wá mi ẹ bá mi type free Chief Sunday Igboho ṣé dádì mi nàbí mọ́mì mi Mákindé Joshua ẹ bá mi type free Chief Sunday Igboho is not a terrorist ẹ ṣàánú ọmọ tí ò ní ìyá mi ní bàbá pẹ̀lú mo ṣe ń sọ́nà wọn dẹ̀ táìpù ẹ̀ dẹ̀ máa sọ pé láìkí Chief Sunday Igboho kó dá bẹ́ẹ̀ yẹn fún Chief Sunday Igboho is not a terrorist àbẹ́mi ni mi ò ríran ní diagnosis mo dẹ̀ lò ní diagnosis ó dàbí kan ti ń táìpù ẹ̀ ẹ jẹ́ kí n nù diagnosis mo dẹ̀ lò ní ó yẹ kí ó dẹ̀ dọ̀tí ni mi ì sì rí fún Chief Sunday Igboho ẹ bá mi táìpù ẹ̀ ẹ má jẹ́ waste time mi mo mọ̀ pé máa táìpù ẹ̀ bóyá keyboard yìí yẹn bóyá ó ṣe hang ni ó dàbí pé ó ṣe hang ni ẹ máa táìpù ẹ̀ bàbá Gangan free Chief Sunday Igboho kò ṣe terrorist ẹgbẹ́ wọn tẹ̀lé kúrò lórí Chief Sunday Adéyẹmọ Igboho ṣá kí ló dé kí ló ṣe kò fàdíyà àgbà wa búra láwùjọ bẹ́wẹ̀ ò ṣe ẹ̀rọ tí ọjọ́ àná ò tẹ́dá bí irú wa ìgbéraga tẹ̀rí ò jẹ́ nǹkan ìparun ló ń kó bá wọn ṣètánì tó ṣèrú ẹ̀rí ó dẹ́ ní àdánù bẹ́ẹ̀ ni bàbá Gangan free Chief Sunday Igboho ọwọ́ yín náà láti bá kò sí ohun tá a lè ṣe lọ́jọ́ tèmi ọwọ́ yín láti bá ohun tẹ́ fi sílẹ̀ ni wọ́n lè ṣèwájú ni tẹ̀yìn wò sáré ọwọ́ yín láti bá kó pààyàn àwọn tó ń pààyàn ẹ̀ lọ gbé wọn kí ló dé Sálíù Gangan ó ń pa àwọn èèyàn wa wọ́n dẹ̀ lọ bá gbé Sálíù Gangan má pa àwọn èèyàn wa mọ́ o má pa àwọn èèyàn wa mọ́ kò dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sọ pé ókè o oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má nà á là tó bá sì continue táwọn ọmọ ẹ bá sì continue láti ṣe pé bí wọ́n máa pa àwọn èèyàn wa pé ransom tó wá fún wọn ó dá ẹ fìlú wa sílẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ yẹn ni ṣọ́lọ́run dá wa papọ̀ ni à ń ṣe kankan náà Ìgbò yàtọ̀ Haúsá yàtọ̀ sí Fúlàní gbogbo à ń ṣe kan náà bọ̀ torí pé ìwójú rẹ̀ àwọn Fúlàní ẹ̀dẹ̀ lọ bá bàbá màálù gbogbo yín pátápátá ẹ̀dẹ̀ lọ bá bàbá màálù ẹ lọ pàdé àpò pọ̀ mọ́ wọn tó fi sẹ́ pé wọ́n fẹ́ lọ pa Chief Sunday Adéyẹmọ Igboho ṣá tó jẹ́ pé orí ló yọ wọ́n tó fi kó nílé ṣé kò dẹ̀ sí wàá tó ní lẹ́yìn odi ṣé bẹ́ẹ̀ yìí náà ń gbà kan lọ́hùn tí Àbáṣà tó fẹ́ pa yín Kútọ́nù lẹ gbà lọ sí ìlú òyìnbó tẹ sá lọ́nà nígbà tọ́lọ́run dẹ̀ bá yín pa Àbáṣà kọ́lọ́run fi wà ìwà ẹni kọ́lọ́run fi kẹ́mi ìṣàdúrà fún mi dẹ̀ ní ṣépè fún ẹ̀dẹ̀ padà wálé nígbà tọ́lọ́run dẹ̀ ti bá wa gbé mú bàbá Buhari bàbá màálù Buhari tó ti bá mú wọn sọ́tọ̀ ní ìsìn wọ́n ní èyí èkó láti ń ṣàkàdé wá sẹ́ pé ká kú tó ń tọ̀ bá ṣáájú wa kú kò sí ìwọ̀n bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ ti mú bàbá Buhari sọ́tọ̀ báyìí ní ìsìn ṣé bọ́mọ Yorùbá lẹ́ẹ̀pẹ́ yìí wọn náà mọ ẹni òní burúburú ká lè fẹ́ kún pàjẹ́ ṣé bọ́mọ Yorùbá là ń pè yìí ẹ̀dẹ̀ sọjú nù ẹ̀fọ̀ párìn ẹ lọ gbalẹ̀ ságbójú ẹ ṣe bí ìpẹ́ ìrìṣì Sunday Adéyẹmọ Igboho ṣá wọ́n tún wálé náà wọ́n tún wá sí àwọn ọba wípé kí làwọn ṣe kí lẹ̀ ṣe àwọn kọ́yọ wọ́n tẹ̀lé kó lórí àwọn ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan láti ibẹ̀ náà ṣé ẹ̀ ń ṣiṣẹ́ abẹ́lé ni iṣẹ́ abẹ́lé tẹ̀ ń ṣe ẹ̀rù ṣe Sunday Igboho ń bá yín ẹ̀yin náà mọ̀ ẹ̀wẹ̀ ń bá yín threat ló jẹ́ fún yín ẹ free Chief Sunday Igboho torí pé ọmọ burúkú ò ṣe lè fẹ́ kó pàjẹ́ ẹ̀yin náà mọ̀ táwọn Fúlàní fojú yín rí ẹ̀ẹ́dẹ̀ ṣì máa ní ìdí wọn tẹ́ ẹ bá fi wọn ní ìsìnkú bá bí ní kò bí ẹ tẹ́ bá fi ṣe 2027 lẹ́wà fẹ́ pé Chief Sunday Igboho kó lè yí lórí pé kọ́ba yín wàláì àwọn agbọ́n máa sọjú nù ni a máa gbójú lọ ságbójú ni a máa sọjú nù ni kábọ̀ nítorí a máa gbalẹ̀ Yorùbá wa kó tẹ̀lé di 2027 ẹ free Chief Sunday Igboho kò ṣẹ̀ṣẹ̀ kò ṣẹ̀ náà kí ló dé torí tiwa náà ni ṣé bóun ni kábíyèsí ọba Olúgbọ̀n òfìlẹ̀ gbọ́n tó sọ wípé torí Yorùbá nation tá à ń pariwo ẹ ṣe máa wọ́n ìmì Táíwò Kíkẹ́ Fásánmi free
free Sunday Igboho bẹ́ẹ̀ yẹn ṣe gan mọ́ èmi Kíkẹ́ Fásánmi nìkan ló láì ṣe Sunday Igboho gbogbo yín tí mo porúkọ yẹn gbogbo yín yẹn ẹ̀ pé wọ́n má dẹ̀ sọ fún ṣe Sunday Igboho wàláì máa pè wọ́n máa sọ pé ẹ̀ láìkí wọn láìkí wọn eré mo ń ṣe láìkí wọn mo mọ̀ pé ṣe máa táìpù ẹ̀ kíbọ̀dù yẹn ló kàn ṣì ń ṣe bákan àbí bẹ́ẹ̀ kọ́ kíbọ̀dù fóònù yẹn láptọ̀pù yẹn àbí fóònù yóò láì pé fóònù yẹn hàngì ni àbí ẹ ṣì máa táìpù ẹ̀ wọ́n àwọn ọ̀rẹ́ wọn Yorùbá mo láìkí yín gan I love you I love you I love you I love you ẹ̀yọ́mọ Yorùbá ẹ láìkí fi Sunday Igboho gan so every ṣe Sunday Igboho ṣe Sunday Igboho is not a terrorist àwa lọ tàbá lé ní tá ò bá bá ní tàbá lé ní tá ò bá bá ní ìwọ̀n là ń bá ní iṣẹ́ ọ̀tá mọ̀ mo láìkí ijó yóò dàbí pé mo ṣe máa lọ máa jó ta o mo láìkí ijó mi ìdẹ̀mọ̀ ijó náà ó níyàn iṣẹ́ ọlọ́kà iṣẹ́ ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọkọ àìbínú fíṣì Sunday Igboho bàbá Jágá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ fíṣì Sunday Igboho èmi ò rí nǹkan tó yóò dàbí pé nǹkan míì ti wà ń bẹ̀ nǹkan míì ti wà ń bẹ̀ ti mọ̀ wípé Ìgbòho ẹ̀yin náà ẹ wo bí kiri ẹ wo ìlú Ọ̀yọ́ ta lọ lọ́dọ̀ Aláàfin ẹ wo èrò tó fẹ́ dàbí omi bàbá Jágá wà láì tẹ́yìn kan bá pe rálì ẹ lè rí èrò tó tó bẹ́ẹ̀ yẹn náà ẹ tọ́lọ́ fi rán ni ẹ̀rú báyìí ni pé ọmọdé tó bá wọlé kò dẹ̀ rí bẹ́ẹ̀ mo ṣe Sunday Igboho nífẹ̀ẹ́ mẹ̀kúnnù náà ni ó nífẹ̀ẹ́ mẹ̀kúnnù bó ti ṣe lè jẹ́ pé ìtẹ́ gbàgbà wa ẹ̀ láìkí wa ẹ̀ nífẹ̀ẹ́ wa ìkànnì yín Sunday Igboho nífẹ̀ẹ́ mẹ̀kúnnù náà ni ẹ fi wọn sílẹ̀ jẹ́ kó máa bọ̀ ńlé wọ́n máa wúlò fún yín bẹ́ẹ̀ ni káwọ́ bá yín ṣe o àkúlọ̀ kan pẹ̀lú politician bá politician ṣe o bọ́tí tí mo kàn mọ́ ní pé wíwálé ẹ̀gàn pàápàá kò ní jẹ́ mọ̀ nǹkan táwọn Fúlàní plan fún yín ni ìwò táwọn wà parò bíi káfíńdálá ni orí ẹrẹ tí gangan ni òpẹ yẹ yín wọn ò nífẹ̀ẹ́ yín láti bíbá ìsíbẹ̀ yẹn ilẹ̀ ń fà mọ́ wọn kí ló dé ṣé ẹ lè dá dúró ni wọ́n ní okùn kì í jẹ́ ti bàbá tọmọ kó má nàá là wọ́n yìí bí bàbá dá sí ẹ ló mà ẹ káàárọ̀ mà ẹ ló mà adúpẹ́ mà ọ̀sán lọ́dọ̀ tí okay ẹ fẹ́ bá a dá sí mà ẹ ṣé mà ń gbọ́ yín mà ẹ ṣé mà. ọ̀rọ̀ tí program bẹ́ẹ̀ ṣe ló fẹ́ bá sí. ok mà. ẹ mọ̀ pé election ti ń bọ̀. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé àwọn politician wọ́n ní tactics tó máa ń lò election bá ti ń bọ̀ wọ́n fẹ́ máa mú táwọn ọmọ ìlú àwọn mẹ̀kúnnù lórí. ṣé ti rí. bẹ́ẹ̀ni. tactics yẹn ni bàbá Tinubu tactics yẹn ló ti ń lò sílẹ̀ nísìnyí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tó wọ Nàìjíríà náà òṣèlú yàn kan lánàá tó ṣètò ní Nàìjíríà tó ń kú lẹ́nu àwọn Yorùbá nation kọ́ Yorùbá nation ni tó ń gbé mi tó ń sọ̀rọ̀ orí kò sí problem ṣẹ́fi ẹ̀mí so ní ìpín tactics àwọn olóṣèlú ó ní bàbá Tinubu lò bẹ́ẹ̀ sẹ́ni ẹ má jẹ́ ká purọ́ fúnra wa mà ẹ má jẹ́ ká purọ́ fúnra wa tí election bá dé àwọn èèyàn á sì lọ dìbò àwọn èèyàn lọ dìbò the best thing ni wípé kì í ṣe gbogbo èèyàn ló máa sọ pé òun fẹ́ gba Yorùbá nation àwọn kan máa wà tó máa yẹ kéèsì kan tá a ṣe gbogbo èèyàn kan ló máa ń gbà á gbúdọ̀ dúró dìgbà tí election máa dé ká tó jẹ́ pé Nàìjíríà tún because àwọn èèyàn máa lọ dìbò kò sí ẹ jẹ́ kó tó táìmù campaign ti fẹ́ wá lérò fún àwọn báwo àwọn èrò máa jáde pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń sọ́fà ní Nàìjíríà pẹ̀lú báwo èèyàn ṣe ń jìjà wọ́n lọ dìbò ọlọ́run fún bàbá wa bá jà kí lórí àtìgbàgbọ́ lóye Sunday Igboho gbogbo mọ́ṣẹ́ ọ̀rọ̀ ààtò ọlọ́run jẹ́ kó tètè bá wa tó kó tó di ìgbà election ṣé ti ẹ̀yin because àwọn èèyàn sọ́fà nínú ilé jìbì àwọn èèyàn jìyà jìbì nínú ilé but àwọn èèyàn náà tó wọ́n ti fake life làwọn èèyàn wa máa ń lò ṣé ti ẹ̀yin mà. fake life tó dẹ̀ ń kóyà jẹ wọ́n. wọ́n tiraka ṣé ti ẹ̀yin ìbẹ́rẹ̀ sì ni pé kò sí gbogbo kan náà wọ́n ti jẹ́ àyè ìṣèlú ìgbésẹ̀ láti ìgbà tí ìgbọ̀nà láti òní Yorùbá jù láti dé. láti dé ọlọ́run adé fún wa ṣe lágbára àmín àtàwọn alálẹ̀ àmín ọlọ́run máa fún wa ṣe àmín ẹ̀kọ́ tẹ̀ máa bẹ́ẹ̀ tó. àmín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mà ẹ ṣé gan thank you so much ma ẹ ṣé gan kẹ́ni nice day ma bye ma bye. Bàbá Jágá ẹ lè forí wa rúgbó lẹ́ẹ̀kejì mọ́ irọ́ àwa máa lọ kẹ tó bẹ̀rẹ̀ bóyin àwa máa lọ
ẹ fi orí wa rúgbó lálàkọ́kọ́ lọ́ fi gbé presidency tẹ̀ ń ṣe fún yín ẹ wá bìlì kò bí ẹ fẹ́ lò yẹn lẹ́lẹ́kejì kò jọ àti gbọ́n pálẹ̀ kìíní pálẹ̀ kejì tójú ọmọ bá fọ́ dìràdìrà ló dà àti gbọ́n ẹ wo ikú ń dẹ̀dẹ̀rẹ̀ ń dẹkú lọ́rọ̀ àwa sí bẹ́ẹ̀ ni ẹ má rò bí bí ẹgbọ́n bí ẹ smart ibi táwọn náà máa bá yọ sí àyà yín ajá aṣọ kì í bá kan bákan ní wàláì ẹ ṣé mo dúpẹ́ o ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ ṣé mo dúpẹ́ akó àtàárọ̀ mo like àwọn tèmi ẹ ṣé gan wọ́n ti kọ́ fíṣì Sunday Igboho mo mọ̀ pé fóònù yín àǹgì lẹ́ẹ̀kan yẹn nílẹ̀ ṣe kọ́ mo mọ̀ dáadáa ẹ̀hún pé mo ní àwọn olójú mẹ́rin mo mọ̀ pé fóònù yín àǹgì ni bẹ́ẹ̀ náà ti ń kọ́ dádì wa Yakubu Kọ́láwọlé free Sunday Igboho is not a terrorist Ọlájídé Kollington free Sunday Igboho is not a terrorist Olúwatóyìn Deborah free Sunday Igboho is not a terrorist Olúwatóyìn Ibrahim free Sunday Igboho is not a terrorist bra mi Shakira sis Tinubu free Igboho ṣá ọ̀gá tíá ọ̀gá kan ọmọọṣẹ́ 1 trillion bra mi Shakira sis bẹ́ẹ̀ ni Olúwatóyìn Ibrahim free Tinubu okay President Tinubu free Sunday Igboho mo rò bẹ́ẹ̀ sọ pé free Tinubu ẹ má bínú President Tinubu free Sunday Igboho bẹ́ẹ̀ ni ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan àwọn èèyàn love Sunday Igboho dákú àwọn èèyàn love Sunday Igboho dákú bra mi mass burial àwọn èèyàn love Sunday Igboho dákú ẹ bá mi kíṣẹ́ fún mo Sunday fáwọn èèyàn love fún ọ dákú ẹ ṣé gan oníyàn ẹ ṣé ọlọ́ka ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ̀kọ́ àbínú ẹ ṣé gan Baba Jaga free Sunday Igboho is not a terrorist ẹ free wọn Baba Jaga ẹ free ṣe ẹ̀wọ̀n Professor Banji Akintoye bàbá àgbàlagbà tẹ́yìn náà bá fẹ́ dàgbà mọ̀ pé ti dàgbà ṣùgbọ́n tẹ́ bá tún fẹ́ dàgbà jù bẹ́ẹ̀ yẹn lọ tẹ́ bá fẹ́ fàárẹ̀ ló gbà ẹ free wọn wọn fàdíyà wọn ọ̀dẹ̀ pààyàn bẹ́ẹ̀ ni right wa dẹ̀ ni self determination is our right and kò dẹ̀ ṣe crime so kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹ free wọn ẹ jẹ́ kó máa lọ kó lè gbégbé ayé rere bẹ́ẹ̀ ni ẹ free wọn o tẹ́ bá fẹ́ kàn dín nínú yọ o tó náà bá yín sọ lẹ́rọ̀ báyìí nísìnyí o ó dàbọ̀ ẹ ṣé gan. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkàn ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan,
àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùà.